ó yá ẹ má ti lọ, ẹ jẹ́ á jọ wo fídíò yìí, ẹ jẹ́ á jọ wò ó. Mo kí gbogbo àwa èèyàn tí a ti ń follow kéèsì Rolex Dee àti Taye Currency tí a ti ń follow ẹ̀ bọ̀ lórí page mi. Then I want to specially appreciate everybody that have confidence in me and I believe that lórí page mi nìkan lẹ ti lè rí òótọ́ ọ̀rọ̀ and mo sure pé mo ti prove ara mi pé mo mọ nǹkan tí mo ń ṣe because in the first place tí mo wá síbi bíi nǹkan tí mo sọ ni wípé Rolex Dee nídìí owó láti yọra ẹ̀ kúrò níbi tó wà ẹ̀ pé tó bá wá ti yọra ẹ̀ tán o tó bá dé padà o tó bá wù ú láti máa ṣẹjọ́ lọ ó máa ṣe tó bá dẹ̀ wù ú láti ní pé òun fẹ́ settle pẹ̀lú ẹni tí òun àti ẹjọ́ ní case pé choice ẹ̀ ni but nǹkan tèmi dúró lé lórí ni wípé ibi tó wà yẹn òun ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ọwọ́ agbára ti wà ń bẹ̀ which mo dẹ̀ wá síta but àwọn ọmọ Taye Currency jáde wọ́n wá ń pariwo pé ó lọ bẹ̀bẹ̀ ní o owó ní kinní kan owó gbà kan ọkọ̀ ìdí nìyẹn tí mo fi ránṣẹ́ sọ fún lọ́ọ̀yà ẹ̀ wípé tí lọ́ọ̀yà ẹ̀ bá gbà pé kí n gbé microphone sóun lẹ́nu kí n interview ẹ̀ which the lawyer agreed and we have that interview yẹn tá a ṣe ó jẹ́ kó yé wa pé wọ́n máa file bail application s'Èkó ni instantly náà dẹ̀ ni lọ́ọ̀yà yẹn file bail application s'Èkó kó tó di wípé àwọn Sowore wọ́n take over lórí case yẹn. So first of all, I want to say a very big thanks to lawyer ABC. Torígbà tí mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ ńgbà yẹn tí mo bá wọn ṣe interview yẹn, we don't have the money to push the case. But instantly, ni máa yẹn ló take a step, ó dẹ̀ file everything, ó ti send ẹ̀ s'Èkó. Kó tó di pé one of our man tán ní pé kí n má dárúkọ àwọn kí n má ṣe anything. Wọ́n dẹ̀ fún ní owó, wọ́n send owó sí direct, mi ò gba owó anybody's account. Wọ́n ṣe láyín bí èlò làwọn lè fún mo ní bóyá tó máa ṣèrè bóyá bíi 200,000 so mo dẹ̀ gbà káǹtẹ̀ forward ẹ̀ sí máa yẹn dẹ̀ send ẹ̀ sí so ó fi mobilize rẹ̀ láti lọ file case yẹn àwa ń dúró de wípé kí wọ́n fún wa ní ọjọ́ tá a máa wá láti wá gbà but glory be to God bàbá wa comrade Ọmọyẹlé Sowore a great activist tó dẹ̀ jẹ́ wípé irú àwọn èèyàn báyẹn téèyàn bá ń tẹ̀lé wọn a máa mọ ìyàtọ̀ nínú ẹni tó ń lo normal òfin àtẹ̀yàn tó ń lo ọwọ́ agbára láti fi jẹ́ kí àwọn èèyàn believe pé bó ṣe yẹ kófin ṣe rí òun lélẹ́yìí so tá a bá ń kí bàbá wa Ọmọyẹlé Sowore àti lọ́ọ̀yà tí wọ́n gbà fún Rolex Dee ẹ jẹ́ ká kọ́kọ́ kí barrister ABC because the man did so very wonderfully well even kó tó di pé a rò bóyá Ọmọyẹlé Sowore will come into the case normally tí bàbá Sowore ò bá wá sínú fíìmù yìí náà a máa gba Rolex Dee jáde but tá a bá gba Rolex Dee jáde ó lè má rí owó láti sọ pé bóyá òun fẹ́ continue láti máa ṣe case yẹn pẹ̀lú Taye Currency ṣe mọ̀ pé kò ọmọ aláìlẹ́ nìkan ni like I said tó bá jẹ́ pé èèyàn tó léèyàn ni kò ń ṣe táìmù tó yẹ kó wà ń bẹ̀ yẹn ló wà ń bẹ̀ a lot of narrative ìwọ ló fẹ́ kó bá ìwọ ló fẹ́ ṣe gbá ìwọ ló fẹ́ ṣàwò and mo sure pé by now ojú everybody ti clear adẹ̀ ti rí gbogbo bó ṣe ń lọ so ilé ẹjọ́ ti fún wa ní date láti wá gbọ́ bail hearing ẹ̀ that is on Monday ní ilé ẹjọ́ tó ga jù ní Èkó níbi tí àwọn vacational judges tí wọ́n ti ń jókòó so tán bá ti gba bail ẹ̀ tó ti jáde ó wá kù sí ọwọ́ ẹ̀ wọ́n máa fẹ́ continue láti máa ṣe kéèsì lọ wọ́n máa ṣe tó bá dẹ̀ jẹ́ wípé òun gangan fún rẹ̀ bó ṣe wà yẹn mi fẹ́ sọ̀rọ̀ kó má dàbí pé èmi fẹ́ push ẹ̀ mọ́ but máa jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo wa pátápátá o àtọkùnrin o àtobìnrin o àtolówó àti tálíkà o ẹ̀tọ́ kan náà ni gbogbo wa ní London òfin and ẹ̀sùn tí wọ́n fi kàn án ilé ẹjọ́ ò tíì gbọ́ rárá débi pé a mọ̀ bó yóò jẹ̀bi àbí kò jẹ̀bi ẹ̀yin tẹ́ ní ó ní evidence kò lè evidence àmọ́ ó lè ní evidence ó dẹ̀ lè má lè evidence I don't want to say much about it kó má dàbí ẹni pé
narrative tán push pé mi ni mo jẹ́ kó ṣì wà ń bẹ̀ yẹn, èmi mo jẹ́ kó ṣe gbá, ẹ jẹ́ ká máa wò bọ̀. But ibi tí mo mọ̀ tí ó ti ń bí èèyàn nú ni wípé mo ní Taye Currency ò ní level láti fi síbẹ̀ yẹn. It is true, mi ò yẹ kúrò lẹ́nu ẹ̀. Taye kò ní level láti fi síbẹ̀ yẹn, kò ní level láti jẹ́ kó dúró di time yẹn tí ó bá jẹ́ wípé bàyòbáyò tí wọ́n ṣe síbẹ̀. Because tá bá wo fídíò tọmọ yẹn ṣe dáadáa, ó ní pé wọ́n pè òun wá fún settlement ni, then òun náà prepare rẹ̀, òun náà ò gbáradì because ó ti believe pé òun bọ̀ wá síbẹ̀ fún settlement. So ẹni tó dẹ̀ múra pé òun fẹ́ wá fún settlement, ó lè má prepare lọ́yà, ó lè má ṣègbà. But gbogbo ọ̀rọ̀ ṣá tí bọ̀bọ́ yìí bá jáde níbẹ̀ yẹn, ó máa continue. I will make sure I'm giving you more fresh updates about it. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń bú mi nítorí Taye Currency. Tẹ́ bá like Taye Currency, tẹ́ nífẹ̀ẹ́ dáadáa, màá advise yín kẹ́ má bú mi, kẹ́dẹ̀ má attack mi. Bíbẹ̀ kọ́, wọ́n ní màá máa yẹ̀yẹ́. That's the truth. Èèyàn tó ń ran yín iṣẹ́, èèyàn tí ó kó yín sínú gúrùpù tó ń tẹ̀ nítorí ẹ̀ ń jáde tẹ́ fi ń bú mi. Mo ti sọ fún yín pé bóun ṣe jọ̀gà fún yín lèmi náà jọ̀gà fáwọn ẹnìkan. So the moment you guys are coming out because of him, lèmi náà ṣe máa jáde tí màá bá wí. And ṣẹ̀dẹ̀ mọ̀ yín pé nǹkan tó wà nílẹ̀ yìí, ó sì kí ń gbá kan jù kan lọ, ó sì kí ń gbá kan jù ó jura wọn lọ. And you are trying to test my ability of bóyá I have a voice. Hello. You can see the voice is so loud. Alákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ tì mọ́ bẹ́ẹ̀ yẹn náà. Àwa yìí náà la jáde la sọ̀rọ̀. So the moment you continue to abuse me because of that guy, torí Taye, èmi náà máa jáde, màá wá gbogbo nǹkan, gbogbo ọ̀nà pátápátá, èmi náà máa dọ̀tí ẹ̀, màá yẹ̀yẹ́ ẹ̀. Mo sọ fún yín pé èèyàn ní level, ṣé béèyàn tó bá ní level máa sọ pé ó ní level. I said he doesn't have level. Tó bá ní level, he should try and prove himself pé òun ní level náà. So nínú èmi àti ẹ̀ ń sìn, ta ló ní level tá à ń sọ yìí gan kẹ́kẹ́kẹ́. So then let's see, tọmọ yẹn bá jáde síta pẹ̀lú àwọn bàbá wa Comrade Ọmọyẹlé Sowore, I know the truth, justice will speak. Òun náà lẹ́tọ̀ọ́, ó ní right ẹ̀ lọ́ndà òfin. Ó ní ẹ̀tọ́, ó ní right ẹ̀ lọ́ndà òfin. Then let's just see how it goes. Let's see how it goes. Mi tiẹ̀ fẹ́ kó dàbí ẹni wípé bóyá mò ń torí ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà. Fine, èmi àti Taye ní personal issue títí wa, but that doesn't, and issue tó mi àti ẹ̀ ní yẹn gan, mo sure pé òun ló jẹ́ kó ọmọ yẹn pẹ́ the time yìí mẹ́rin. Because during the time of Papa wa King Dr. Saheed Òṣùpá, àwọn èèyàn pàtàkì, àwọn èèyàn ńlá nìyẹn, àwọn èèyàn tó nídìí àpọ́nlé téèyàn gbọ́dọ̀ fún láwùjọ, àwọn nìyẹn, àwọn tí wọ́n ń carry àwa ọ̀dọ́ along, àwọn tí wọ́n ń pọ́n àwa ọ̀dọ́ lé. So during the time of him and Alfa Suna, you see I came out, I said, Baba, don't do this thing, ẹ jẹ́ kí ní lọ báyìí, àwọn ìgbà táwọn àti tí Portables are, so I do it and that thing ó lọ báyìí. But yẹn ti jẹ́ kó yé yín gan wípé kéèyàn kò ń ṣe gbogbo èèyàn tó bá dàgbà náà ni ó ní nǹkan tó ní, tó gbogbo èèyàn tó dàgbà kọ́ ló ní nǹkan àgbà. Nǹkan tó dẹ̀ pọ̀ tó ṣe kókó fágbà tó yẹ kó ní, kò ń ṣowó, kò ń ṣepò, ọpọlọ ni. So àgbà tí ò bá ti ní ọpọlọ náà, so ó sọ pé àwọn ọmọ kéékèèké náà máa disrespect ẹ̀ ni. So ẹ jẹ́ kí èmi sọ fún yín, bàbá wa Ọmọyẹlé Sowore ti take over the case látọwọ́ lọ́ọ̀yà ABC, but ẹ má jẹ́ ká jẹ́ kí effort lọ́ọ̀yà ABC náà go in vain. So I want to say a very big thanks to everybody that has been calling me and encouraging me for what I am doing. Mi ò kì í búyàn o, mi ò kì í ríyàn fín o. Tẹ́ bá dẹ̀ lọ check page mi dáadáa, mi ì báyàn, mi kì í sọ̀rọ̀ sàgbàlagbà, mi kì í rágbàlagbà fún. But téèyàn bá ti kọjá yẹ dọ́dọ̀ mi, mo tí mo bẹ́ẹ̀ ni ẹ ṣe lè tó, wọ́n máa jẹ́ kó yé wọn náà wípé kò jẹ́ nǹkan kan. And téèyàn bá dẹ̀ jẹ́ nǹkan náà, kò ní mí ni pé ká máa package ẹ̀, kò jẹ́ nǹkan kan náà ni. So ibi tí màá bá dé nìyẹn. Thank you very much.
ó ta social media àtúntìdé o. ká fọrẹrẹ polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media iléeṣẹ́ wa ó ta social media concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn fresh offer artist pẹ̀lú ohun tó ta ṣánṣán ọjà wo lẹ́ ń tà iṣẹ́ wo lẹ́yìn ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779 ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.